gbogbo èèyàn ló rán Ọlọ́run fi ṣá everybody akọ̀wà níwájú Ọlọ́run alóòrùn fẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ ta ni alọ́lọ́run jẹ́ bàbá òun. sórí kó mọ̀ túmọ̀ tó wọ̀ pẹ̀lú aṣọ funfun tó wọ̀ mo ṣépè fún ẹ tó ṣépè ìtòyẹ kó sọ pé bàbá dáríjì wọn torí pé wọn kò mọ nǹkan tí wọ́n ń yè. Hello, handsome. ṣé mi lè pe làásán èmi wẹ́ẹ̀sì ayé àwọn yọ̀ṣíbí ti bàjẹ́. Ó ní lọ́jọ́ ayọ̀ yìí, lọ́jọ́ ayọ̀ yìí, lọ́jọ́ ayọ̀ yìí, Sàámú àti Yọ̀ṣíbí. Ó ní lọ́jọ́ ayọ̀ yìí. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Sàámú Ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Máa gbó kí ijó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti máa gbó. Mi ò fẹ́ kọ́ Ọlọ́run máa yà jẹ̀bù yìí. Wọ́n bí mo oúnjẹ ni oúnjẹ máa ń dùn jù láyé yìí. mo sọ bẹ́ẹ̀ mo ń gbọ́ kurukuru níbí báyìí. ẹ kurukuru èèyàn ni. Mr. Man kí ló ṣẹlẹ̀. kò sí nǹkan kan kókókó lára ọ̀tá lè ẹ rí bí mo ṣe rí ni ẹbí mi ni mo ń jẹwì mo strong bí wèrè. ibo lẹ ti róúnjẹ. mo lọ rà lọ́dọ̀ ìyá Jẹ̀bú ni ìyá Jẹ̀bú tó wà ní junction bíi ọdún ẹni mo ti lọ rà lónìí oúnjẹ dùn bí nǹkan mi. mo rántí pé gbàtẹ́ wá lẹ́ẹ̀kan ẹ wá béèrè Mr. Wálé mo dẹ̀ sọ fún yín pé Mr. Wálé ò sí nílé so mo ẹ̀sẹ̀ kẹ́ ti lọ. mi ní kú òǹbí òkè ni mímì ní ṣídìbò ni mo fẹ́ lọ bójú aago 9 alẹ́ òní Wálé dénú ilé aago 9 alẹ́ ó máa bá mi ń bì ó ládéhùn tèmi àti ẹ̀jọ́ ní go getter ní mi tí bá rí mi lè kú òǹbí. kí lẹ mí ẹ nílé ni ẹ̀yin lẹ ń gbé ṣé ibi báyìí ẹ̀yin lẹ kọ́lé ni àbẹ́yìn ń gbé bí. mi ò gbé bí ẹ má bínú ẹjọ́ ẹ má bínú ẹjọ́ Wálé ni mo ń dúró dè ìtorí ẹ ni mo ṣe oúnjẹ tí mo ń jẹ kí n má bàa pa mẹ́rin pé mi ò kọlẹ̀kùn yín pé mo ní ìdìbò yá bí ẹ ní ẹ̀fọ́ díẹ̀ kíkẹ́ bá mi tẹ̀bà díẹ̀ àtẹ̀fọ́ díẹ̀ mo kí mi wà báyìí bẹ̀. ẹ̀dẹ̀ ń pa mí lẹ́rìn ẹ ní confidence láti máa sọ̀rọ̀ láti gbé ẹ̀bà wá from nowhere ẹ gbé ẹ̀bà ẹ kó adúrú ẹ̀bà síwájú. ẹ má bínú. tẹ́ bá ti jẹ oúnjẹ tẹ́ fẹ́ jẹ tán kẹ́ kúrò bí báyìí. ẹ ṣe gan ẹ má bínú ṣé ẹ rí pé nígbà tí mo lọ oúnjẹ lẹ́ẹ̀kan ẹ má bínú mi ò rántí rò mi. torí mo mọ̀ pé abiyamọ ni yín pé máa rò mi mú mi. ẹ ti ṣí ibi tẹ́ ti gbé ẹ̀bà mẹ́fà àbí mélòó ni mò ń wò níwájú yìí àbí méje ẹ̀yin tẹ́ lọ ra ẹ̀bà mẹ́fà ẹ rí omi rà níbi tẹ́ ti ń bọ̀. ẹ má bínú tó bá dùn ni ló ń pọ̀ lọ́rọ̀ ẹni ẹ̀bà àtẹran àti pọ̀nmọ́ ẹ̀ ó important sí mi ju kí n máa romi lọ mo lè mọ̀ ká abiyamọ ní ẹ̀ ní wó mi pa tẹ́ bá dẹ̀ fún mi lómi èmi ti wò pé táàpù wà níbí màá gbẹ́nu sí i. anyways tẹ́ bá ti jó oúnjẹ tẹ́ ní jẹ tán àtomi àtẹ̀yìn àtóúnjẹ àtomi ẹ gbéra yín kẹ́ get us kúrò nínú compound. yes ma ẹ ṣe gan ma. kẹ́ get us kúrò nínú compound mo sọ fún yín o. ẹ jẹ́ kó mi yẹn tutù ma. ọ ń tàn yín. ẹ lè bá mi wá nǹkan tó bá tutù sí bí drink kí lè mú. ẹ mọ tẹ́ ẹ kú lọ́rọ̀ ẹ ti gbàlejò wèrè lérè bí tí màá ti jẹun alẹ́ rì ẹ ti ṣe mistake. mo mọ̀ kí táwọn kan bá wà ní kọ̀rọ̀ tí wọ́n rí mi báyìí tó bá rí pò mọ́ yìí débi ò bá pa wọ́n tẹ́lẹ̀ bí lè máa pa wọ́n. mo mọ̀ tó bá rí pò mọ́ yìí ó lè tọrọ. bóyá ká pàdé lọ́fíìsì tó kàn máa ṣe padà.
àtàyèlé. Mọ́mí Búkì. Mọ́mí Búkì. Bàbá jí. Ẹ wá. Ṣé ẹ máa rákùnrin tó wà bíbá yìí? Ẹ gbà mí. Látàárọ̀ àtọ́wọ̀ ní máì ti wà bíbá yìí. Mọ́mí Búkì ṣé ẹ mọ ẹni yìí ni? Mi ò mọ̀ wọ́n rí ọkọ̀ wá ó sọ fún mi pé wọ́n ń béèrè Mr. Wálé mo dẹ̀ sọ pé Mr. Wálé ò sí ilé in fact ibi ìbàyìí náà ti jẹun mi ì mọ̀ pé ó tún ti sùn báyìí tí ó máa ṣe pé mo wà on call pẹ̀lú Daddy Bukky for the past 1 hour mi ì mọ̀ pé máì wà bí báyìí now. Are you serious? I'm telling you. In fact aṣọ yàgbà sí láti máa fi jọra ṣá. Ọlọ́ka lórí wáyà. Bísọ́mà get up ẹ dìde. mi ò bóyá inú ẹ̀bà tí mo jẹ ni o àbí inú omi tí mò ń mu mo yá pé àtẹ̀bà tómi méjèèjì papọ̀ nínú mi mú e lọ nìyẹn wọn tó dẹ̀kù tí mò ń rí ọlálùjọ náà wọn kàn pẹ́ kọ́ńkọ́ ni pé òpópó wọn kà mọ́ rọ́rọ́ àjọ ọ̀nà nílé wa bàràkà. Mr. Banji ẹ ní láti mú máì kúrò bíbá yìí o máì ti yá wèrè o ìkọ̀kọ̀ tí ń ṣe máì lórí o ẹ̀rù ti ń bà mí. kí ló fẹ́ arrest mi fún ẹjọ́ kí ló jẹ́ fún mi káwọn èèyàn arrest mi tí mo ló kùn mi lọ síbi ẹ̀lọ́kẹ́ ẹ̀ ńlá. Mọ́mí Búkì ẹ ṣáà ní sùúrù bọ̀dá Sàámú bọ̀dá Sàámú. Àṣkárí tó bòjì. ẹ dúró kí lè ṣe nílé mi bíbáyìí tẹ́ ẹ sùn sí bíbáyìí kí lè ṣe bíbáyìí. Mr. Banji Àṣkárí tó bòjì Mr. Banji Mr. Banji. bọ̀dá Sàámú. kí lẹ́yìn ṣe ń bí. ilé mi rẹ apartment mi nìyẹn lẹ́yìn ibẹ̀ yẹn náà apartment mi nìyẹn náà. níbí. yes. kí lè ṣe lórí ìjókòó tẹ́ ẹ sùn sí bíbáyìí. ẹ ṣe mi ẹ jojú ayé. bọ̀dá Sàámú. kí ló ṣẹlẹ̀ náà ṣé nítorí wípé ẹ ti gbà gbogbo àwọn nǹkan tí mo ṣe fún yín gbà ẹ tó jẹ́ pé èmi ni máa bá yín júwe àwọn ọmọ tí ò àwọn ọmọ burúkú yẹn èmi ni máa ń júwe ibi tán wà fún yín tẹ̀dẹ̀ máa ń mú wọn ṣé gbogbo àwọn ọ̀daràn wọ́n ti kúrò lórílẹ̀‐èdè tán ni ẹ ti mú gbogbo àwọn ọ̀daràn tán lẹ́sẹ̀ rántí mi mọ́. bọ̀dá Sàámú èmi ò gbàgbé yín everybody ò gbàgbé yín tíṣẹ́ bá kàn yín a máa pè yín bó kí lè ṣe lé mi bíbá ẹ jẹ́ ká máa lọ kí lè ṣe lórí ìjókòó bíbá yìí. Wálé ni mo wá béèrè go get her délé mi òun ló ní kí n wá sí ọ̀dọ̀ òun mo dẹ̀ ti ń pè látàárọ̀ fóònù ẹ̀ ò lọ òun ni mo ṣe wà bí. ṣẹ́rí Wálé tẹ̀ ń béèrè yẹn apartment yẹn nìyẹn lẹ́yìn bẹ́ẹ̀ yẹn. mo mọ bẹ́ẹ̀. ok good Wálé yẹn ó máa wà níbi iṣẹ́ báyìí ṣé ó yẹ yín bọ̀ ẹ má wọrí tí Wálé bá dé máa jíṣẹ́ yín fún bọ̀dá Sàámú ẹ jẹ́ ká máa lọ. Ọlọ́run ẹ ti fáìn jù ló ti bá kó yín ìfún náà nìyẹn. ẹ ṣáà máa lọ Mr. Banji ẹ jẹ́ kó máa lọ. ẹ wò bọ̀dá Sàámú. ẹ fún mi nọ́mbà yìí. ẹ má wọrí máa fún ẹ dẹ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ obìnrin. ẹ má wọrí. mi ìmọ̀ bóyá ń fògùn sínú omi yẹn ni mo mọ omi yẹn tán báyìí mo lọ gbárí ni. ẹjọ ẹ má bínú mà ẹjọ ṣẹlẹ fún mi ní àkọkẹ kan rẹ sí nínú ọ̀dọ̀ yín bíi 1 hour kẹ bá mi tàn fáìlẹ èsì bá dẹ wà mẹ kẹtù. bọ̀dá Sàámú ẹ jẹ́ á lọ ẹ jẹ́ ká máa lọ. ẹ ṣe ẹ jẹ́ ká máa lọ. ẹ má bínú mà o ẹ má bínú aláàánú nìyí o ó fi hàn pa bí amọ gángan ò nìyí ẹ ṣe gan 1 hour kí n kàn fi rest. bọ̀dá Sàámú. Wálé. Sàámú. bọ̀ kí ni túmọ̀ gbogbo eléyìí ná. bọ̀dá mi Sàmúẹ̀lẹ̀. ṣé nítorí o fẹ́ ṣòro fún mi báyìí o lọ ṣe ń ní mi lára báyìí torí Ọlọ́run. bọ̀dá Sàámú. mo pe fóònù ẹ kò lọ ó dẹ̀ ní mi lára ó máa dúró nǹkan tójú mi ti rí nínú ilé ẹ níbi tó wà yẹn mo ti jẹun àárọ̀ mo ti fẹ́ jẹun ọ̀sán. Ọlọ́run ló ní kí n tiẹ̀ pàdé mú ìpàdé yín bí. ìwọ ló sọ fún mi pé kí n tètè jí dé ilé ẹ láàárọ̀ mo tún pe fóònù ẹ kò tún lọ. bọ̀dá Sàámú Ọlọ́run ló ní kí n rí yín báyìí tí ìgbà rí yín mo lè má rántí àwọn èèyàn tó wà lórí mi pọ̀ àwọn èèyàn tó ń wáṣẹ́ tó wà lọ́pọlọ mi wọ́n pọ̀. báwa bá fi mí wé yan o tá a bá fẹ́ sọ̀rọ̀ height o ò lè fi mí wé yan o tá a bá lè fẹ́ sọ̀rọ̀ FIFA social capitality nínú ayé èèyàn o ò lè fi mí wé yan. ṣé kàbí bọ́ọ̀lì ti ayé mi tó ṣó bá tèèyàn kan mu ni. ẹ wo ẹ ṣàjà dúpẹ́ tí iná mò ń bá kiri látàárọ̀ ibo lẹ ń lọ lọ́la. ibo ni kò síbi tí mò ń lọ. mo mọ̀ yín o bọ̀dá Sàámú ni o a lè rí yín lókè rí yín sálẹ̀ tó bá di 9:30 ó pẹ́ jù 10 a.m. láàárọ̀ la ẹ bá mi bí iṣẹ́. kí ló ṣẹlẹ̀. iṣẹ́ tí mo bá yín sọ̀rọ̀ ẹ̀ ó ti bọ́ sí.
bàbá Sàámú tẹ̀lé sùúrù. wẹ́lẹ́. ohun tó máa ń fọ́ mi lórí jù nípa ẹ̀ tó máa ń wú mi lórí jù òní bó ṣe múra ẹ̀ bó ṣe máa ń wọ̀ súùtì iṣẹ́ yìí ti bọ́ sí. ó ti bọ́ sí. I trust you. ó pẹ́ jù by 10 a.m. láàárọ̀ la ọlọ́ọ̀ máa gba lẹ́tà yìí. wàláì máa ti kúrò lé 6:30 máa ti kúrò lé kí n lè tètè dọ́dún ẹ. mo trust ìfẹ́ ọkàn inú yẹn. mi dùn. bọ̀dá Sàámú bọ̀dá Sàámù. jọ má bínú jọ tó Ọlọ́run mo ní di suit fún kíni bó o ṣe ń dì ló ń wú mi lórí iṣẹ́ kí n lè fi wá sọ́fíìsì yín láàárọ̀ lájọ. iṣẹ́ wo lè rò pé ń bọ̀ wá ṣe. iṣẹ́ tó bá wù kàn fẹ́ fún mi bẹ́ẹ̀ mọ́ kí iṣẹ́ tó bá ṣe ní bí irú ọ́fíìsì kọ́fí mi ṣàkàntant. bọ̀dá Sàámú Gardner lè fẹ́ ṣe interview fún. Gardner. Gardner. èmi ló ṣèyí fún Ọlọ́run wò ó bá ọ ṣe dá mi lọ́lá. àìmọye ìgbà tí mo ti lálàrí ó kéré jù àti tó ẹ̀mẹ́ta tí mo lálàrí pé mo jẹ Gardner iṣẹ́ tí mo ti dìrù fún láyé mi nìyẹn pé kí n ṣe Gardner láyé mi. Ọlọ́run ò ṣe tó bá mi wá Gardner mo dúpẹ́. bọ̀dá Sàámú kárátà ní ẹ ní the suit nǹkan tó bá ti wù ẹ wọ̀ wá ẹ̀mí ṣọ̀pẹ́ díbẹ̀ 10 a.m. ìrìnnìsí onápè ní ìsọdẹlọ́jọ́ tó ti yẹ jẹ́ ń wọ suit tó bá rí táì kó fún mi sí tọ̀tún Ọlọ́run kò ní bàjẹ́ fún ẹ. suit àti táì. bẹ́ẹ̀ni. bọ̀dá Sàámú ẹ tẹ̀lé mi ẹ jẹ́ ń wò bí mo lè rí lè tó lè ṣáìsì yín bẹ́ẹ̀. ẹ wò sí bí ó bá ṣáìsì mi máa wọ̀ bẹ́ẹ̀ wàá lé o jẹ́ fẹ́ gbé báàgì ọ̀gá jẹ́ ń gbé mi. Bọ̀dá ẹ jọ̀ọ́ ẹ má bínú sà ẹ má bínú ẹ jọ̀ọ́. kí ni mo ṣe fún yìí ẹ jẹ́ wọ́n ní méjì ìdá sí mọ́tò pa mí. ẹ má bínú ẹ jọ̀ọ́ lẹ́yìn náà ló ẹ̀ṣẹ̀ ń kọ́ mọ́tò ní ẹjọ́. ẹni bá ní pé kí ẹ láti mọ́tò gbà mí ikú ọ̀rọ̀ ló máa kú ọ èmi ò ní kúkú ògùn kí ni mo ṣe. mo ṣe ń kọ́ ni lẹ́yìn náà ni mi ẹ má bínú sá. ọ̀dà ẹ jọ̀ọ́ ẹ má dúpẹ́. kí máa dúpẹ́. ẹ má bínú. ó jẹ́ kọ́ ni láìlẹ̀ ni ẹ jò tó bá pàdé ìdí kí ni mo fẹ́ bọ́ lọ́n sọ ṣé kí n sọ fún lọ́n pé láìlẹ̀ ló pa mí ni ṣé kí ni láìlẹ̀ ló pa mí ni. ọ̀nà ẹ wo mo máa dúpẹ́ lọ́wọ́ olóògbé ẹ̀jẹ̀ àmọ́ mi ò ní gbà. ẹ má bínú ẹ jọ̀ọ́. mi ò ní gbà ládùúgbò mi ò ní gbà mọ́tò ìkọlù mi mọ́tò ìgbẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ náà mọ́ mi ò ní gbà ó mi ní gbà ó bọ̀dá mi ní kúrò bí ẹ wá ó sọ mi fẹ́ ẹ má bínú ẹ jọ̀ọ́. mi fẹ́ kọ́kọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́. mi fẹ́ kọ́kọ́ ẹ má fún mi ní kọ́kọ́ mi fẹ́ èlò ló wà bẹ́ẹ̀. 5,000 ló wà bẹ́ẹ̀. 5K ìrora máa sáré o Ọlọ́run máa wà pẹ̀lú yẹn ẹ máa sáré láàrin àdúgbò. ẹ wọlé náà. kí ló wà ń bẹ̀. bisikíìtì ni. láìjọ ọmọdé kí ló jẹ́ fún mi bisikíìtì. kọ́mpìnì wa ló ń produce ẹ̀ ó wà òkè gan. kọ́mpìnì yín ló ń ṣe. bẹ́ẹ̀ni. ló ń ṣe lé báyìí. bẹ́ẹ̀ni. tí ó bá jẹ́ pé mò ń gbàwẹ̀ ni mo máa bírèkì ní 12 or 3 máa bírèkì ní 12 tàbí 3 ó ti bẹ́ẹ̀ lórí ìgbà tó yìí bá kọ́ mi. ẹ má wọlé. ó ti yé yìí. ó máa da fáwẹ̀ yín. ó máa da fáwẹ̀ ìgbà tí jẹ́ ń sìn àmọ́ tí n bá bírèkì tán máa jẹ. all right ẹ ṣé gan. máa jẹ bisikíìtì mi o. ẹ má bínú. ẹ má pe nọ́mbà yín fún mi bẹ́ẹ̀ ẹ jọ. ok. ẹ pè. 0 81 44 22. wọ́n fẹ́ pé ẹ pa o. ẹ̀yin ni mo bá yí. ẹ wo mo ń lọ síbi kan tó important ni aago mẹ́wàá lọ ní kí n débẹ̀ èmi wá fẹ́ tètè débẹ̀ bíi 9 kó lè rí i pé mo responsible ohun tó ṣe mí nìyẹn tẹ́ bá wò táìmù yẹn èèyàn Ọlọ́run tẹ́ jẹ́ ni mo ṣe pọ́n yín lé o ká ló èèyàn lásán kan tí o ṣàǹfààní màmá lọ ni o. yóò dà fún yín ẹ dákun èmi náà nígbà tí kò yín tó pọ̀ ẹ dákun àfà ṣé ẹ rí gbogbo oore tẹ́ ń lé lọ Ọlọ́run jẹ́ ó bọ́ sí èyí tí ń bẹ lọ́wọ́ yín Ọlọ́run ò ní gbà dànù lọ́wọ́ yín èṣù ẹni ẹ̀kọ́ kò ní gbà orí ọwọ́ yín dànù ẹ dákun àfà ṣé wá rí ewu kékeré ni àti ewu ńlá ìyóhùn ìtẹ́ ẹ̀mọ́ ni àti ìtẹ́ ẹ̀mọ́ rárá Ọlọ́run máa gbé yín borí rẹ̀ ṣé wá rí bẹ́ẹ̀ tí ń lọ yìí torí àwọn ewu ni o bẹ́ẹ̀ bá ti wá pàdé àwọn abarapá ẹ̀ta wọn lọ́rẹ́
ẹ ṣe wọn lóore kàǹkà. àwọn wo ló ń jábàrà apá. yọ̀dà fún yín àwọn bí afọ́jú bóyá bí arọ bóyá fìdíwọ́ ni àbí forírìn àbàràpánu ẹ̀ta wọn lọ́rẹ oore ńlá oore kàǹkà oore tó jọ wọn lójú. ẹ má bínú ẹjọ́ ṣọlọ́run ló sọ báyìí fún yín. bí mo ti rí nu. èmi ò kọ́ àwọn christian làwọn wòlíì tó máa ń sáré rí wọn tó máa ní kéì Èlíjà ṣé ẹ̀yin mùsùlùmí náà tún ti ń ṣe bẹ́ẹ̀. ọlọ́run máa fi nǹkan wọn yẹn ọlọ́run máa fi nǹkan wọn yẹn. èmi máa ń wáṣẹ́ lọ níbi ìbà lówó lọ́wọ́. wa ẹsẹ̀ oore ń kí sẹ́hun gan lè bọ́ sí kí gbogbo ẹ̀ lè dùn ní ẹsẹ̀ oore ń ẹ̀dẹ́kun àfa ẹ̀tẹ́wọ́ ẹ̀sẹ̀ àtàtúwà ká fi irú túbà ewu ká fi lé fún yín ẹ̀dẹ́kun ẹ̀tẹ́wọ́ Bismillahirrahmanirrahim 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 Allahu la ilaha illa huwa Ayyul Qayyum la ta'khudhuhu sinatun wa la nawmun lahu ma fi samawati wa ma fil ardi man zallasi asifahu indahu. ẹni ọlọ́run bá fún kó fún mi ọlọ́run ó ṣàánú yín o. ẹ ṣàánú wa o. ọmọ ẹ pé yes èèyàn gidi rè. séèyàn kan ń bọ̀ ni. bọ́dá ẹ ṣàánú wa ẹ ṣàánú fún wa iná ara lànà ẹ ṣàánú fún wa. ẹ ṣàánú fún mi bọ́dà ọlọ́run ò ní gbójú lọ́wọ́ yín bọ́lọ́run bá bùn yẹn bùn mí. ẹ wò nítorí pé wọ́n ti jíjẹ fún mi ni o wọ́n jíjẹ fún mi sì kò tí ì tó ṣẹ́jú mẹ́ta tó sọ pé tí bá ti rí àbàràpá sábà wọ́n ní pé kí n fún yín ní nǹkan nítorí ẹ máa ń gbàgbọ́ tó máa ń sọ gbà téèyàn kéré ni àbẹ ṣebí wò sá fọ̀jú láti kékeré wà sá lọ sí skul wọ́n ní atọrọjẹ ò ṣe kí ni kò ń fa tọrọjẹ atọrọjẹ standard ni mí ṣàǹgbẹ́lá ṣọ́kò ayé gidi òní mí ó ti yẹ yín sìn àmọ́ torí iṣẹ́ tó jẹ́ fún mi ìdẹ̀fẹ̀ dẹ́jà òun ló fà. ẹ ṣeun bọ̀dá ẹ ṣeun. èlò wa ni mo fẹ́ fún yín báyìí 5,000 ló wà lọ́wọ́ mi èlò ni mo fẹ́ fún yín nù ẹ̀. iye ọlọ́run bá ní ẹ fún mi náà ni bọ̀dá iye ọlọ́run bá ní ẹ fún mi náà ni. mo tiẹ̀ ti sọ yẹn sí o ti jẹ mí torí àwọn wèrè mi wà afọ́jú mi wà ó lè ní wọ́n ó lè ní kí n fóun 4K nínú ẹ̀ máa rò pé ìwọ kọ́ náà rán mi sí. ẹ ṣeun bọ̀dá. ń dẹ̀ ní oore tí n bá fún yín báyìí kó kà yín láyà mi dẹ̀ mọ̀ bóyá ẹ̀yin mórè àbí nǹkan máa ń jọ yín lójú 1K. 1,000 1,000 fún wa. ẹ ṣeun bọ̀dá ó jọ yín lójú tún gbà. 2,000 ẹ ṣeun bọ̀dá ọkọ̀ ní tán fẹ́ o kò ní tán bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ ṣe ń fọ yìí kí n róore ńlá ni o. ẹ máa róore ńlá. ìkẹta rè. 3,000. ẹ ṣe bọ̀dá o kò ní tán bẹ́ẹ̀ o. ẹ ní ọ̀rọ̀ aláàánú o. ẹ ní dàbọ́jọ́ ọ̀sán gẹ́gẹ́ o. ẹ ṣe bọ̀dá. má ṣàdúrà mọ́ nínú 2,000 mi lè yọ nǹkan kan mọ́ iye tí mo lè yọ mo ti yọ yẹn. ẹ ṣe mo lè yọ mọ́nú ẹ̀ mo lọ nìyẹn o. yóò dáa fún mo lọ o. ẹ ṣe sẹ́tìn lọ́nu. bọ̀dá ẹ dákun ẹ wá. kí ló tún ṣẹlẹ̀. ẹ wò bọ̀dá ṣe rí ọ̀rọ̀ yín dọ̀rọ̀ ẹ̀rín o. ṣé ẹ gbọ́ mi ọ̀rọ̀ yìí ṣe kí ni ó dọ̀rọ̀ ẹ̀rín kẹ́ ẹ máa rẹ́rìn ni o ṣẹ́rí tílẹ̀ ní ó èṣù ẹ̀rín ni ẹ sáà máa rín torí pé kí ni ọ̀rọ̀ yín ti dọ̀rọ̀ ẹ̀rín bá bú yín ẹ̀rẹ́rìn bá sọ̀rọ̀ sí yín ẹ̀rẹ́rìn ẹ gbúdọ̀ bá ẹ̀dá alààyè kankan sọ̀rọ̀ tílẹ̀ ní ó èṣù o ẹ̀rín ni ẹ sáà máa rín kódà àní ẹ máa rẹ́rìn tágo 12 òru ẹ̀ ni ó fi lù ẹ̀rín ni ẹ sáà máa rí kẹ́ wá máa wò ó bí Ọlọ́run ò ní sóore kàǹtàkàǹtà kan fún yín ní ọ̀la ẹ̀gbọ́n tí ń sọ. kí n rẹ́rìn súlẹ̀ lẹ́yìn. ẹ sáà mọ rẹ́rìn ni bọ̀dá. kí n má bá èèyàn kankan sọ̀rọ̀ lẹ́yìn. ẹ má bá ẹ̀dá alààyè kankan sọ̀rọ̀ tí lè ní èṣù. ẹ̀rín ni ọ̀rọ̀ yín já ẹ sáà mọ rẹ́rìn. ó lè dá yín lójú bẹ̀. pẹ̀lú ògo Ọlọ́run. kí n kò máa rẹ́rìn. ọ̀rọ̀ yín ti dọ̀rọ̀ ẹ̀rín bọ̀dá. ẹ ṣeun. kíkọ ìbá rẹ́rìn. ó bẹ̀rẹ̀ sí ní ẹ sáà mọ rìn lọ bọ̀dá. ẹ má rìn lọ. ẹ ṣé o ire o ọlọ́àjò jẹ́ bẹ́ẹ̀ o. ire o yóò dá fún yín o ẹ̀yin náà rí ṣe o. Yes, come in. My dear, báwo. Ẹ jọ̀wọ́ èèyàn tí mo fẹ́ mú wá yẹn ni sà, ó ti wà rán mi, wọ́n ní ṣé kí n jẹ́ kó wọlé sà. No problem. Mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé kò sí nǹkan tó fẹ́ mú nínú iléeṣẹ́ tí ó máa nàgà kó tó mú, ó kàn máa mú lọ́wọ́ kan ni. But mo kàn fẹ́ rí kí n kàn béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan kan lọ́wọ́ ẹ̀ ní kó máa wọlé bọ̀. No, don't worry. ẹ gbúdọ̀ bá ẹ̀dá alààyè kankan sọ̀rọ̀ tí lè ní èṣù o ẹ̀rín ni ẹ sáà mọ rín. Wow. Sit down. No, jókòó.
náà má bínú sí i torí táwọn míì bá ń wáṣẹ́ bẹ́ẹ̀ yẹn tán bá jàjà wá rí bí tán ti fẹ́ ṣiṣẹ́ wọ́n máa fẹ́ bára lẹ̀ pátápátá so kéèyàn má lè rí wọn níre pé bóyá ṣe lè ṣe ó serious. Nǹkan tí mo kàn fẹ́ béèrè ni pé àwọn ìmọ̀ wo lo ní nípa àwọn iṣẹ́ tó fẹ́ ṣe ń bí tán sọ fún ẹ. rasa mi ṣe gbádùn. no mo rò pé o gbọ́ mi ṣùgbọ́n pé òun ti sọ iṣẹ́ tó fẹ́ bá wa ṣe ń bí fún ẹ mo wá béèrè pé àwọn wo àti pé bolo ti ṣiṣẹ́ tó ti ṣiṣẹ́ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. rasa mu ṣe é ṣe èrè mo ń bá yín sọ̀rọ̀ níta tẹ́ ń jẹ èèyàn yìí rírẹ̀ rẹ̀ ṣé ò sí nǹkan ọ̀gá ń bá yín sọ̀rọ̀ náà. wo ọ̀gbẹ́ni jọ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé nǹkan kan wà lára mi tó ń rùn sí ẹ ló ń pa ẹ́ lẹ́nu. Okay. Ẹ ti yé mi. Hello? Ẹ ó yá, yọjú sí mi lọ́fíìsì. Okay. Sorry, sir. Ó dẹ̀ pé máì kó tó di pé máa wọ wèrè tán tó máa dá gbogbo ní ọ́fíìsì mi rú tètè bá mi lé síta. Okay, sir. Mr. Man, move. Move! Mo ti sọ̀rọ̀ ọjọ́. Ẹjọ́. Okay. Ó dẹ̀ pé ọ̀bọ̀ ẹ̀ ní mission kan wá síbí báyìí. Abẹ́jọ́ plan ẹni. Ẹjọ́ wọ́n ní bẹ́ẹ̀rẹ̀ yìí ni. Ẹ̀dùn kí ni mission tó wà lọ́kàn arákùnrin? Àbọ̀mọ tí mo ní mo fẹ́ràn ni wọ́n jọ plan wá bá mi ni. Okay. Kò sí wàhálà. Ẹ̀bẹ̀ mi náà ń bẹ̀. Jáde síta. Ìwọ ẹ̀gbọ́n mi ni lóòótọ́. But next time tó bá rí ní agbègbè yìí, ó kàn record wọ́n wù kan kó gbọ́kadà. Arrest wọn. Tó o kí ọlọ́pàá kó arrest wọn. Mi ò mọ̀ pé yóò burúkú ni yóò. Mi ò mọ̀ pé yóò rádà àdá báyìí ni yóò. Slot kan tó fún mi nínú ọdún yìí. Mo lè pe ìwà kí wọ́n torí yín ṣe. Ẹ lè fún ọwọ́ ara yẹn lè fi bóra ara yín jẹ́. Ìjàwálé ẹjọ́ tí ó lọ ọmọdé ò ní bẹ̀ kọ́ jẹ́ kó bá rà lọ́wọ́ ọmọ ẹni ò ní burú dídídídí ká lè fẹ́ kó pa jẹ́. Ọmọ burúkú nìyí. Ọmọ burúkú nìyí. Ọmọ rádaràda nìyí. Tí bá rí pító ẹ̀ máa tì í sẹ́nu ẹ̀. Ẹjọ́ ó dà bẹ́ẹ̀ ẹ má tì í sẹ́nu kiri. Nǹkan tó sọ ejò lámù sọ máa tì ẹ̀ sẹ́nu ẹ̀. Ẹ má tì í sẹ́nu ẹ̀. Ṣé mo pé èèyàn burúkú nìyí? Ẹ̀ẹ́dẹ̀ gbádùn rárá. Ẹ wá dókè lọ́dọ̀ ọ̀gá wọ́n ní kẹ́ ẹ sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó ń bèèrè lọ́wọ́ yìí ẹ̀rí lẹ́rí what is your name what is your full name nígbà tí mo pé lẹ́rìn ìjà lè fẹ́ máa ṣe ẹ ṣe pèmí pé ẹ mú ìyàwó tó ń wáṣẹ́ tí mo fi gbogbo lẹ̀ tí mo pèmí pé kẹ́yìn wá wọṣẹ́ ń bí. Wọ́n ní kí n máa rẹ́rìn ní. Wọ́n ní kẹ́ ẹ máa rẹ́rìn lórí ojú èdè tẹ́fẹ́ ṣe interview. Wọ́n ní kí n máa rẹ́rìn kí n máa sọ̀rọ̀ kọ́kọ́ kí kò jà máa rẹ́rìn já. Wo last time mi ò fẹ́ rí mi mọ́ mi ò tiẹ̀ fẹ́ tó bá kọjá mi fẹ́ bí ọlọ́pàá kan àrẹ ẹ wo ẹ̀jẹ̀ jọjọ rẹ̀ láàrin ẹ̀rẹ̀ wa kò lè dẹ̀ mí mú. Ọ̀rọ̀ wo? Àìmọ́ ìdàbí okùn fa mi kò lè dẹ̀ mí mú. Tó o bá lè dààmú bí àwọn èèyàn kan bẹ̀ nà. Mo tẹ̀lé jáwọ́ Musa. Tẹ́ ẹ bá kúrò bí sẹ́ mo ní kò ní dáa fún yín mọ́. Bẹ́ẹ̀ bá kẹ́ ní ìyẹn olówó àdébí o. Bẹ́ẹ̀ bá kẹ́ ní ìyẹn olówó àdébí o. O lè lọ súùtù mi ló wà lọ́rùn. Súùtù mi. Ẹ má bọ̀ mí sí o. O lè lọ. Ẹ má yẹ ọwọ́ ẹ̀dùn mi. Ọwọ́ ẹ̀yà. Ọwọ́ ẹ̀dùn mi. Ọwọ́ ẹ̀dùn mi. Bọ̀dá Sàmúdà dáadáa Sàmú òṣì. Gbogbo ọdún tí mo ti mọ̀ ìranù báyìí lè ń ṣe kiri. Ṣòkòtò mi ló wà ní ẹ̀. Ó yá bá gbé ṣòkòtò mi. Ẹ bá jẹ kó gbà. Ẹ bá jẹ kó jẹ mi sí ẹ. Ẹ bá jẹ. Ọjọ́ mi kan tó kú. Kò lè dà mí mú. Kò lè dà mí mú sẹ́. Mo ní kò bá ṣọ. Kò lè dà mí mú. Ẹ wo wèrè ọmọ yẹ ìṣẹ̀sí mi wèrè máa yẹ ìṣẹ̀sí mi. Ṣọ fẹ́ náà mi ní bọ̀dá Sàmú. Láìlọ́ọ̀nù tí wọ́n fún mi ó ti bọ́lẹ̀ nínú ilé mo fẹ́ mú láìlọ́ọ̀nù mi. Ẹ ò lè padà wọnú ilé mọ́ láìlọ́ọ̀nù tí ìbá wà bẹ́ẹ̀ a máa jù sí ẹ láti inú ilé ni. Ṣòkòtò mi fún mi. Ṣòkòtò mi fún mi. Kò lè dà mí mú. Ó ti rẹ̀ mí o ìbí ń pa mí gan seriously ẹ̀yìn eléyìí mi ṣe mọ́ o. Ọ̀rọ̀ burúkú wo ló ń sọ lẹ́nu ó ṣe kí ni mọ́ ṣé madam ti pè wá pé ó ti tó ni. mi ṣe mọ́ lẹ́yìn ló ti sú mi. owó tẹ̀sí tó kó rẹ́yìn ọ̀nà tààrọ̀ tàti kúrò ní
ẹ wo ṣáà jẹun kí akẹ́jẹ́ ká kúrò níbẹ̀. ọ̀rọ̀ àṣeyàn náà tó. owó yẹn jẹun kí akẹ́jẹ́ ká máa lọ́jà kúrò níbẹ̀. àbójú mi bẹ̀rẹ̀ máa ń ṣiṣẹ́ látàwọn. ìgbà mi àbójú mi. ina jin kawai ba ku samu wancan ba guda hudu muke da shi hannu a shirya nan ba ku samu ba afa tó jíṣẹ́ fún mi rè pé kí n fún oníbàárà lówó àwọn oníbàárà kò gbowó lọ́wọ́ mi rè afa àtàfọ́jú wọ́n ń jẹun papọ̀ jẹ́ wọ́n lọ. ayé mi ti bàjẹ́ ládùúgbò mi. guda hudu ne hannun mu yanzu nan. ládùúgbò mi ládùúgbò tèmi. ba mu da guda shida guda hudu ne kawai. abu da nake ga maka kenan fa. ayé yín máa bàjẹ́ ni ìwọ náà fà ìwọ ló gbọ́ ìwọ ayé yín máa rún ni ayé yín máa bàjẹ́ ni ẹnì so ìwọ ọmọbìnrin tiẹ̀ ti bá ẹ. ọ̀rẹ́ mi olówó ọlọ́run á jẹ́ ká tó ẹ. ọ̀rẹ́ mi ọlálọ́mọ ni mo máa ń jẹ ṣáàbà mi wò ṣó ṣàdá. wo má jẹ́ kí wíìgì mi dọ̀tí bó ṣe ń jáde lọ yìí. kí ló dẹ̀ dé. èwo ni kọ́lé mọ̀ pé mo yẹ ní wíìgì ṣáàjẹ ń bẹ ṣe wíìgì dáadáa ẹ ṣáà má bàa wíìgì yá ni ẹ ṣáà má bàa wíìgì tèmi jẹ. ẹ káàbọ̀ bọ̀dá Sàámú a dẹ̀ ń kíyàn ẹ̀dẹ̀ dáhùn màtẹ́ máa jáde kúrò nílé yìí láàárọ̀ yìí ṣe lẹ ró dẹ́dẹ́ tẹ kàn dúdú tẹ kó sí jákẹ́ẹ̀tì àkúkú mọ̀ nǹkan tẹ fẹ́ lọ ṣe ẹ̀dẹ̀ wá dé ìsìn ẹ̀ lójú wọlé a dẹ̀ ń kíyàn ẹ̀dẹ̀ dáhùn bọ̀dá Sàámú ó dà jákẹ́ẹ̀tì tẹ wọ̀ jáde dà. oníbàjẹ́ fún ẹ̀ oníṣòro burúkú wọn ò ní wá etí o àwọn ò ní gbẹ́. bọ̀dá Sàámú. ẹ̀rẹ́ yóò ní gbẹ́ bí mo ṣe smart tó wọ́n máa off mast mi. bọ̀dá Sàámú kí ló wá mú yín tẹkàn àkànpọ̀ bíi tàlùbọ́sà báyìí ń bo lẹ́ ń lọ. òun náà ni mo ṣì ń bi wọn òun kàtọ́ máa kúrò nílẹ̀ àárọ̀ ìwọ́n wọ jákẹ́ẹ̀tì wọ́n dẹ̀ dé báyìí àárín jákẹ́ẹ̀tì wọn. bọ̀dá Sàámú ẹ fún mi lówó mo ti ń lọ mo ṣáà ti pọ́n yín lé mo dẹ̀ tún ti bá yín mọ́ mi wá ẹ fún mi lówó kí n padà sí ṣọ́ọ̀bù. ṣébi ló lé yín délé yìí. bọ̀dá Sàámú kí ló ṣe yín. ewu bọ̀dá Sàámú ìyẹn ò tiẹ̀ ráì mí ẹ fẹ́ mi lówó bí ọ̀tà kẹ́yẹ́ kí n padà sí ṣọ́ọ̀bù kí n máa lọ. tí igbó ti jù igbó jẹ́ ìjù mítìtì mo fẹ́ kẹ́ ẹ sáré tètè wá gbogbo tí kárọ̀ mọ́ mọ́. kí mo ṣe ń bí. ẹ ti díyà ní orí wèrè ti gbá bọ́dì. gbójú sọ̀hún kí ló ń wò. ẹjọ́ pupa dídí. mọ ọmọ ibi tó wà kó wò yí ká ó rí pé ibi tó wà yàtọ̀ sí ibi tó ti ń bọ̀ àbọ̀ lórí ibú ni ẹni mo mọ́ra mo kì í mọ́ra. ilẹ̀ ẹ ti gbé síbẹ̀ orí rẹ̀ ti burú ó ti gbàbọ̀ dínú bí wọ́n bá pè lọ́rùn kò lè gbọ́n kankan mọ́ bí wọ́n pè láyé kò lè gbọ́n kankan ibi tí ó wà nù tí wọ́n bá sọ pé ìgárá òun ni wọ́n ń pè ní ọlọ́ṣà ó ti lọ́nu borí eléyìí náà ti ṣe gbàbọ̀ dì. ẹ̀bẹ̀jẹ̀ kò rí mi gbàgbọ́dé ẹjọ́ kúrò lọ ní ìbámu tí mo wà ẹjọ́ mami àwọn ló yíyẹ fún mi àwọn ló fún mi bisikíìtì ẹyí mi ti bẹ̀rẹ̀. ẹ wo bó ṣe ṣe ló bí àpòlá òkèjì tẹ̀lé ń sọ̀rọ̀ náà nù àwọn náà lọ́jọ́ yìí nígbà tó ṣe wípé ńgbà tí ọba tó da yìí ọ̀la ọ ti gbé burú gàdá ọ̀rọ̀ ló ti dì. ẹ jọ ẹ. ó dímọ̀dímọ̀. àwọn olúmọ. àwọn gbàdú àwọn àbí tí wọ́n lọ rè gbé wá pẹ́ ta ló fún ọkùnrin ní nǹkan jẹ tó fi débi. àwa la fún bisikíìtì bàbá tí ò bá jẹ́ kò ní lọ fẹ́ débi. gbẹ́jú rẹ sọ wèrè ń gbélé yín olè mọ́mọ́ olórí ibú ọkọ̀ gàgá òsì ẹ bàjẹ́ ìjàmọ̀ lọ́wọ́ ṣé mo sọ fún yín pé tó bá ní nǹkan pupa lára ẹ gbọ́dọ̀ fún ní bisikíìtì yẹn. but science man ẹ̀jẹ̀ lẹ pé ẹni èèyàn tó bá fi ẹ̀jẹ̀ yí gbogbo ara ẹ̀. nígbà tó ṣe pé lórí ibú ni ìwọ náà ó yẹ kí n ti gbé ọ̀rọ̀ fáwọn aláwọ̀ kí wọ́n ti lo wèrè rẹ dànù ó kù díẹ̀. ẹ̀jẹ̀ lẹ pè fún wa ẹni tí ẹ̀jẹ̀ bá stain rẹ̀
Torí tí n bá sọ ní kíní ìráyà, oṣù pábẹ́tà ọmọ nìkiri ni. Wọ́n ṣe borí ìwọ náà dàrú ni. Àmì lórúkọ Jésù. Lórí kínú. Ṣé mo ṣàdúrà ni? Àmọ́ ṣe pè fún. Àmọ́ lórí ikú ni ìwọ náà. Ẹlẹ́rìí gbé ṣé ẹ rò pé èèyàn fi ẹ̀jẹ̀ yóò fi para yóò mọ nìkiri ni. Kò yẹ kó rí ti yóò pé bí ìgbà pupa bá wà lára rẹ̀. Jésù ò ṣe o. Jésù wo ló ṣe? Bàbá, there has to be a way forward. Kí la fẹ́ ṣe ní pọ̀? Ṣé bí way forward náà àwọn lórí ikú ìbàjẹ́ yìí? Ọ̀nà àbáyọ kan ṣoṣo tó tún wà ní ìsinmi pé wọ́n ó dá arákùnrin padà. Ẹ lọ rè já sínú igbó kan. That is unthinkable. It's dangerous. Báwo ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀? Bí ọba dangerous ṣe wọ́n lè máa wọlé náà. Ṣé lórí burúkú wọn kí wọ́n máa bára wọn lọ? Ṣebí bọ́bá di wàhálà ẹ̀rọ pa wọ́n lè mẹ́mí ni. Ẹ̀yin wẹ̀rẹ̀ ni wọ́n kò lọ tí wọ́n lọ rè fẹ́ yìí tàgbà tí wọ́n pa yín dá. Àmì lórúkọ Jésù. Sáré ọkùnrin ẹ gbé lọ sínú igbó kan ẹ lọ rè dálẹ̀ mbẹ bó ṣe wà ní ìsìn mọmọ tí wọ́n ṣe tó ṣe wípé kò ní rántí nǹkan kan mọ́ bó ṣe dọfẹ dárì kò ní rántí mọ́ ẹ̀yin olùlọsí olórí ibú jà wà sẹgẹ mọ lọ́wọ́ yìí Akido ọmọ fẹjẹlẹ mo máa ń gbọ́ gan. ọkọ tẹmí lónìí wò ń bọ̀. Ẹ̀mí kan ló sọ fún mi pé ó máa ń pa kí sí àkíyèsí. Orí ẹ̀mí náà burú. Tá lọ́kọ̀ ni mi máa fọ̀gbọ́n mi yóò ṣáwùrú sí ni mi máa fi jọba tẹ́lẹ̀. Tọ́mọ lọ́kọ̀ yẹ kọ́mọ okun ọ̀bẹ. Kò sì gbọdọ̀ wọ́n tí kankan mọ́. Sùn. Ọ̀rọ̀ okùn mi o. Ẹjọ́ ẹ má bínú má ṣe bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ okùn mi má ṣe bẹ́ẹ̀ ni pé mo sùn ẹ̀wù. Wọ́ ọlọ́run tó jẹ ni pé orí rẹ̀ ò gbàbọ̀dé o àti pé mo ò lè ṣe nǹkan tó le jù báyìí lọ fún ọ bí bẹ́ẹ̀ kọ́ ń wó palárí tí wọ́n sì kú wẹ́lẹ́wẹ́lẹ́. Ẹ wo bàbá, there is fire on the mountain. Ìkọ́ tó bá máa ṣe ń sìn ẹ ṣe o. Èmi náà mọ̀ bẹ́ẹ̀. Ẹ̀rù sí bèbí o. Ẹ mọ́ bẹ́ẹ̀rù. Ẹ̀fọ́ kan yín balẹ̀. Sẹ́ni tí n bá bínú wọ ló bẹ̀ ní ìsìn tí mo bá jáde, mo ní àná sí kan tí mo nà sí. Mo bí yàrá rẹ̀. Ẹjọ́ sí ẹ̀rẹ̀ ni. Ẹ má lọ kọ́kọ́ sí mi. Ẹjọ́ tó rẹ̀ ẹ̀wò kí ní tó wà lọ́wọ́ yìí. Ẹ fi kàn mí sẹ́yìn. Ó wà ní kẹ́sì. Ẹ fi kàn mí wà ní kẹ́sì. Ẹ̀yà sùn. Ó sùn lélẹ̀ ya àbòkù lọ́rọ̀. Àmọ́ síbẹ̀síbẹ̀ fọkàn yín balẹ̀ o. Bí n bá wọnú ọbẹ̀ o, tí n bá lo kinní nǹkan, kò lè rántí ojú ẹ̀ nìkankan mọ́ nínú yín. Mo jẹ̀kẹ́ kọ́kọ́ gbé lọ́nú. Nígbà bá padà dé, mo sọ̀rọ̀ ìyà tẹ́ jẹ. Ó yẹ gbé lọ́nú. Bó tẹ́ bá gbé lọ kò lè mọ́ bímọ. Ọ̀gbọ́dọ̀ rántí bímọ. Láyé. Ẹgbẹ́. Ẹgbẹ́ lọ. Ẹjọ̀ tó lọ. Ẹjọ̀ mo bá yẹ gbé mi. Mo bá yẹ gbé mi. Mo bá yẹ gbé mi. Ẹgbẹ́ mi ní ògùn yóò. Ẹgbẹ́. Ẹ̀yin ẹ fọkàn yín balẹ̀ o. Ẹ má bẹ̀rù sẹ́, ẹ má bẹ̀rù. Ọlọ́run á fi àjẹ yín ni, Ọlọ́run á fi àjẹ yín ni. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ni mo rántí everything tó ṣẹlẹ̀ kò sí ìdí mi ò rántí bẹ̀. Gbogbo ẹ̀ ni mo rántí pátápátá ni mo rántí. Ètò ṣálábìrin rò pé mi ò ní dó mọ́ ni. Ṣálábìrin rò pé mi ò ní mọ òun ni àbí kò rò pé èèyàn máa mọ òun ni. Ó ti dáa. Mo ṣẹ̀ṣẹ̀ gba nọ́mbà báyìí. Mo ti gba nọ́mbà báyìí padà. Arábìnrin ṣé olùkọ́ wọn ò ní mọ òun. Ọ̀fíìsà Bẹ́ńgì. Ẹjọ́ mi mọ bí mo ṣe débẹ̀ yẹn. Àmọ́ gbà tí mo kúrò bẹ̀ mo rí tracy sí ibì kan. Ẹ wo àwọn gbọ́mọ wọn wà níbẹ̀ báyìí. Wọ́n ṣiṣẹ́ bí ní o. Èèyàn kan dé wà láàrin wọn tó popular gan-an. Ibo lẹ wà? Mi ò lè ṣẹ̀ṣẹ̀ wá sí station ṣẹ́yìn ò lè wà bí ni. Mo mẹ́ni dáadáa sí àbí mo mọ̀ dáadáa. Ó popular gan mo mọ̀ gan. Gbéni. Kí lẹ̀ ń sọ yìí? Thank you so much, Eshego. I truly appreciate you all. Please do have your seat, Ejoko. Sherry, mistake kan tá máa ṣe nínú politics delay o. Relegating the youth to the background. Kí la lè dá ṣe láìsí pé àwọn ọ̀dọ́ wà ńbẹ̀? Absolutely nothing. Bẹ́ẹ̀ ṣe wà ń sìn, tẹ́ bá lè support mi, what else do I need? Bírò wọn sì wà ní bí èèyàn mẹ́wàá. Mo ní more than 100 people. What about you? Wá ní bí 5. Madam,
ẹ bèrè lọ́wọ́ ẹ̀ ṣé rí bó ṣe wà yìí òun gangan náà pè ní queen àdúgbò wa. ṣe rí nǹkan tí mò ń sọ with your support mo ti wọlé nìyẹn tẹ́ bá lè support me what else do I need that is all I need. ẹ wo ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run let's go all out to get this done and it's going to be a great success. ìyẹn tí ó tẹ̀ wá obvious. màmá ẹ tiẹ̀ ti wọlé. bẹ́ẹ̀ ni o òun ni mo fi sọ́dọ̀ ẹ̀kan pé bẹ́ẹ̀ tí ẹ dìbò ẹ ti wọlé. ó yẹ ẹmu ẹ̀jọ̀ ó ní wọlé orí yìí ti bàjẹ́ dànù arábìnrin ọ̀rẹ́. This is the woman under the canopy of Eshu. Ore, èèyàn burúkú ni. Who is this man? I don't know you from anywhere. What are you saying? I am the son of Israel. Yes, the relative of Jacob. Madam, move it. Move to where? Ṣé rí arábìnrin, èèyàn burúkú ni. Ó jí mi gbé, ajé èèyàn gbé ni wọ́n. Tó bá jẹ́ pé Ọlọ́run ò sí lẹ́yìn mi ni, ó ní àwọn èèyàn tó ń lò káàkiri, àwọn míì á máa dọ́gbọ́n tọrọ báárà, àwọn míì á máa dọ́gbọ́n ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ gbàyàn nítorí kí nítorí pé wọ́n fẹ́ múyàn ṣàkóló wọn. Ẹ wo ọ̀rẹ́ aráàlú ni wọ́n pè ẹ́ nítorí pé òjò lóṣèlú, wọ́n dẹ̀ mọ̀ pé ọ̀tá ló jẹ́. Bísíkìtì lásán ni mo jẹ, mo disappear ni. Tí máa appear lọ́dọ̀ wèrè ìbáyìí, tí ò bá jẹ́ pé Ọlọ́run wà lẹ́yìn mi, tí wọ́n fi ráyè mú mi, ó ní. Ọlọ́run á mú yín ni. Quiet! Short. Come on, I will. Kí la waste time fún. Mo mo. Ó lè o. Àǹfààní o. Àǹfààní ló ṣe. Olórí burúkú. Ẹ jẹ́ kí mo. Eléyìí ni wọ́n jọ ń dọ́gbọ́n ṣe ni. Eléyìí ló sọ fún mi pé àǹfààní òun ló jíṣẹ́ fún mi. Olórí burúkú. Èèyàn ẹṣú kò ní yẹ yín. I don't know this man from anywhere. My opponent is at work. Exactly. Then what are you saying? What are you talking about? Ọmọ tó ṣẹlẹ̀. Ẹ fọ́ di ìbọn mọ́ wọn lórí. Madam. Ibi tá a dé yẹn jẹ́ ajẹ́wọ́. Jẹ́wọ́ kí nìyẹn? What are you saying? Madam, ẹ wo ọlọ́pàá. Àwọn là ń jíyàn gbé. Tuntun. Madam, respect yourself. Now move. Ẹ jẹ́ kó move. Hey, move. Ẹ jẹ́ kó move. Move. Ẹ jẹ́ kó move. Move it. Ẹ move ẹ̀. Move it. Ọba yẹn jẹ́ burúkú. Ọba yẹn jẹ́ òsì. Wọ́n ní kí ẹ move. Wọ́n yẹn move. Ẹ move. Ayé yín máa bàjẹ́ ní. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Sàmúsíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàmú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò Sàámú o. Má gbó owó mi bó pẹ́. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá ti tán fún wọn lówó. Oṣù bá tán bá mi gbówó mi. Sàámú gbà wọ́n lè fi ṣe ìrànwọ́. Oṣù bá tán mo fẹ́ gbówó mi. Sàámú máa gbó. Sàámú Alájọ. Máa gbó. Sàámú ẹ̀rín la fi bẹ̀rẹ̀ máa jẹ́ ká fi ìjà parí o. Máa gbó owó mi. Bí wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ kojú ojó lóòótọ́. Kéré lójú owó orí kojú owó wálé ríre. Wọ́n lówó wọn kan lè ráyè fi ṣe nǹkan tó fẹ́ ṣe. Ọlọ́run bẹ́ẹ̀ ojú òní tìyẹ tó ṣùgbọ́n ti parí ni. Èṣù òní